Ìgbìmọ̀ tó ga jùlọ tó ń ṣàkóso ẹ̀sìn Islam lórílẹ̀‐èdè Nàìjíríà, Nigerian Supreme Council for Islamic Affairs (NSCIA) lábẹ́ olórí gbogbo mùsùlùmí ní Nàìjíríà tó tún jẹ́ Sultan ìyẹn ọba ìlú Sokoto ìyẹn Alhaji Saad Abubakar, wọ́n mà ti ṣèpàdé ní ìlú Àbújá lọ́jọ́ Àìkú tí ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tó kọjá yìí, tó sì jẹ́ pé yàtọ̀ sí ọ̀rọ̀ oríṣiríṣi tí wọ́n jíròrò lórí èyí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn Islam ní Nàìjíríà àti ọ̀rọ̀ àwọn mùsùlùmí, wọ́n tún sọ̀rọ̀ lórí òǹtẹ̀ tí ìjọba àpapọ̀ tí wọ́n fi lu pápákọ̀ òfurufú fún gbajúgbajà bíṣọ̀bù ní Bishop David Oyedepo tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Living Faith Tabernacle tí gbogbo ayé mọ̀ sí Winner àti olú ilé ìjọsìn wọn wà lójú ọ̀nà Ṣàngó sí Ìdí Ìrókò ìyẹn lágbègbè Ọ̀tà ní ìjọba ìbílẹ̀ Àdó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Ẹ rántí pé inú oṣù kẹwàá ọdún tá a wà yìí ìní ariwo ńlá mà sọ nígbà tí Bishop David Oyedepo ọmọ bíbí ìlú Òmù-àrán ní ìpínlẹ̀ Kwara tó lọ kéde lásìkò tó ń ṣayẹyẹ 70 ọdún 70 years wípé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ti ṣe bẹ̀bẹ̀ fún òun àtijọ́ òun ó ní mínísítà ọ̀rọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí Minister for Aviation amòfin Festus Keyamo ó ti fi òǹtẹ̀ lù wípé kí àwọn ní pápákọ̀ òfurufú ní olú ilé ìjọsìn Winners tó wà lágbègbè Ọ̀tà. Bíṣọ̀bù Oyedepo jọgbọ́dọ̀ mọ̀ pé sọ́mọ̀ pé bóun bá fẹ́ lọ síbikíbi ní àgbáyé òun ní láti lọ sí pápákọ̀ òfurufú láti wọ aeroplane ni, ṣùgbọ́n tó ní pẹ̀lú nǹkan tí ìjọba àpapọ̀ ṣe yìí ibikíbi tóun bá fẹ́ lọ láti inú ṣọ́ọ̀ṣì òun lòun yóò ti máa lọ nítorí pé wọ́n ti yọ̀ǹda pé káwọn akọ pápákọ̀ òfurufú sí ọ̀dọ̀ òun. Gbàrà tí Bíṣọ̀bù Oyedepo tó ṣe ìkéde ìlàríwó mà ti sọ tó sì jẹ́ pé ọ̀dọ̀ àwọn mùsùlùmí ìlàríwó tí wọ́n kọ́ sọ nígbà tí olùdarí ẹgbẹ́ tó ń jà fẹ́tọ̀ọ́ àwọn mùsùlùmí ní Muslim Rights Concern MURIC ọ̀jọ̀gbọ́n Ishaq Lakin Akíntola tó fa àtẹ̀jáde síta wípé gbogbo mùsùlùmí tako ọ̀rọ̀ náà nítorí pé ó léwu. Wọ́n ní bó bá jẹ́ mùsùlùmí kan pàápàá fáwọn mùsùlùmí bíi Ahmad Gumi ìyàn Sheikh Ahmad Gumi ti ilẹ̀ Haúsá ní ìjọba yọ̀ǹda nǹkan tó yọ̀ǹda fún Bíṣọ̀bù Oyedepo fún wọn láwọn kìrìsìtẹ́nì yóò ti yarí tí wọn yóò ti máa pariwo pé wọ́n fẹ́ fi dá wàhálà sílẹ̀ ní, ṣùgbọ́n tani kò sẹ́ni tó sọ̀rọ̀ nígbà tó yọ̀ǹda fún Bíṣọ̀bù Oyedepo tó sì ní àwọn gbà wọ́n nímọ̀ràn láti tètè fagilé bó tilẹ̀ jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá Federal House of Representatives lábẹ́ Honourable Tajudeen Abbas àwọn náà ti gbé irú ìgbésẹ̀ báyìí tí wọ́n pe ìjọba kan pé ká fagilé pápákọ̀ òfurufú tó fòǹtẹ̀ lù fún Bíṣọ̀bù Oyedepo, ṣùgbọ́n tí amòfin Festus Keyamo kò tí ì gbọ́ o. Ṣáà nínú ìpàdé tí àwọn Sultan Sokoto tí wọ́n ṣe pẹ̀lú gbogbo adarí mùsùlùmí ní Nàìjíríà lọ́jọ́ Sunday, iná ti sọ̀rọ̀ pápákọ̀ òfurufú Oyedepo náà tí wọ́n sì jẹ́ kó di mọ̀ pé kí ìjọba tètè fagilé nítorí pé ó léwu láti lọ́ọ́ máa yọ̀ǹda pápákọ̀ òfurufú fún aládàáni. Nínú àtẹ̀jáde ìpàdé náà tí wọ́n ṣe tó lóyìnbó ń pè ní communique, èyí tí igbákejì akọ̀wé àgbà ẹgbẹ́ náà ìyún ọ̀jọ̀gbọ́n Salisu Shehu tó buwọ́lù náà ti jẹ́ kó di mọ̀ pé àwọn kò rojú sí nǹkan tí ìjọba àpapọ̀ tó fẹ́ ṣe fún Bíṣọ̀bù Oyedepo náà àti wípé yóò tètè fagilé pápákọ̀ òfurufú ọ̀hún nítorí pé yóò mú ewu dání pàápàá lórí ètò ààbò Nàìjíríà.